ọrọ̀ ajé ètò ààbò yóò lágbára sí ní 2026 ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀. ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ní ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ètò ààbò tí kò fi ọkàn balẹ̀ àtàwọn nǹkan míì tó máa ń kojú aráàlú bí ìṣòro yóò máa dára sí ní ọdún 2026 tí a mú yìí. nínú ọ̀rọ̀ ìkíníkù ọdún rẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà èyí tó sọ láàárọ̀ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ó ní Tinubu ti kéde bẹ́ẹ̀. ààrẹ kò ṣàì mẹ́nubà ọ̀rọ̀ owó orí tó ń kọ ọ̀pọ̀ aráàlú lóminú pẹ̀lú bí àwọn nǹkan kan kò ṣe yé àwọn èèyàn nípa ọ̀rọ̀ owó orí sísan àti báwọn kan bí wọ́n ṣe ń pè fún dídá ọwọ́ òfin náà dúró fúngbà díẹ̀ náà. Tinubu mà sọ pé àsìkò yìí gan òun ló ṣe pàtàkì jù láti bẹ̀rẹ̀ òfin owó orí sísan náà láti mú kí ọrọ̀ ajé kó tún rú gọ́gọ́ sí ní Nàìjíríà. nípa ti ààbò, Tinubu ní òun mọ̀ pé nǹkan kò mọ̀ fararọ̀ ṣùgbọ́n Nàìjíríà ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilẹ̀ òkèrè pàápàá ilẹ̀ Amẹ́ríkà láti ṣẹ́gun àwọn amòkùnṣìkà ẹ̀dá pẹ̀lú sùúrù nínú ẹ̀kọ́ ìṣúná owó àti kí èrò wa kó má jí ọ̀kan ṣoṣo. orílẹ̀-èdè Nàìjíríà yóò lágbára sí i ní 2026 yóò sì lè dúró ṣinṣin nípò àgbà. bẹ́ẹ̀ ni ààrẹ Tinubu mọ̀ wí. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé bí ọrọ̀ ajé bó ṣe dagun tó káàkiri àgbáyé ìṣàkóso òun ó sì gbìyànjú láti mú àtúntò láti mú bá ti Nàìjíríà èyí tó ṣe èso rere lẹ́ka ọrọ̀ ajé tiwa. bákan náà àwọn kókó mìíràn nínú ọ̀rọ̀ ààrẹ lélẹ́yìí pínpín iṣẹ́ ààbò sí ẹlẹ́kajẹ̀ka. Tinubu tẹnumọ́ ìgbàgbọ́ rẹ̀ nínú pínpín àwọn ẹ̀ṣọ́ aláàbò sí ẹ̀ka èyí ló ní ó máa fa ìgbésẹ̀ àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tó lè ṣe ìrànwọ́ àwọn tí yóò lè dọdẹ àwọn agbésùmọ̀mí lágbègbè wọn àti nínú igbó. bákan náà mímú ìlérí ọ̀tun ṣẹ. ààrẹ Tinubu mà kéde pé ètò ti wà láti gbé ìlérí ọ̀tun tí wọ́n fi polongo láti wọ́ọ̀dù kan sí kejì dìde, ìyẹn Renew Hope World Development Program. àfojúsùn rẹ̀ lórí èyí gẹ́gẹ́ bó ṣe wí ó lò ní láti jẹ́ kí ó mà kéré tán mílíọ̀nù 10 ọmọ Nàìjíríà wọ́n jẹ àǹfààní ìrónilágbára káàkiri wọ́ọ̀dù 8,809 tó wà lórílẹ̀‐èdè yìí. agbára náírà nípa bí agbára owó náírà bó ṣe tó ní ọjà ilẹ̀ òkèrè. ààrẹ Tinubu sọ pé $45.4 billion òun ló dúró títí di ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025. ó ní èyí ó sì fọkàn balẹ̀ bí ohunkóhun bá ṣẹlẹ̀ lẹ́ka náà. ó fi ìdánilójú sọ pé nǹkan kan kò ní yingin ní 2026 lẹ́ka owó yìí yóò túbọ̀ lágbára sí ni. bákan náà ọ̀wọ́n gógó ọjà àti owó orí dínkù bí owó orí àwọn ọjà ṣe wálẹ̀ tí èlé orí ọjà náà tó sì wálẹ̀ ní òdiwọ̀n tó yẹ. Tinubu sọ pé ìjọba òun rèé ó ní ìrètí wípé yóò ran ìdókòwò lọ́wọ́ nǹkan amáyédẹrùn àti ìdàgbàsókè yóò sì pọ̀ sí gbígbé ogun ti àsanjù owó orí. ààrẹ Tinubu ó mà tún kéde pé ìjọba òun yóò kojú àwọn tí wọ́n máa ń mú kí aráàlú kí wọ́n sanwó orí ju bó ṣe yẹ lọ lẹ́ka ìjọba káàkiri. ó gbóríyìn fún àwọn ìpínlẹ̀ tó ti ń ṣàmúlò ìlànà owó orí tó mọ̀ yẹ èyí tí ó dín owó tí aráàlú àti àwọn olókoòwò tí wọ́n ń san kù. ọdún tuntun yìí ó mà jẹ́ abala tó ṣe pàtàkì láti ṣe àmúlò òfin owó orí tuntun tí a bá jọ gbà wọlé yóò ran bí owó ṣe ń wọlé lọ́wọ́ ṣe àtúnṣe síbi tó yẹ yóò sì tún ró Nàìjíríà lágbára láti pèsè nǹkan amáyédẹrùn àti àwọn ètò àwùjọ lílo iṣẹ́ ọ̀gbìn okòwò ìwakùsà fún ìrànlọ́wọ́ àwọn èèyàn lẹ́sẹ̀ kùkú. gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ṣe wí iṣẹ́ ọ̀gbìn okòwò ìpèsè oúnjẹ àti ìwakùsà yóò jẹ ìjọba lógún lọ́dún tá a wà yìí láti pèsè iṣẹ́ fún àwọn aráàlú lẹ́sẹ̀ kùkú, ìpèsè ọ̀nà iná mànàmáná pápákọ̀ òfurufú àti ti èbúté omi rélùwéè ètò ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìjọba ti ń ṣe tẹ́lẹ̀. òun ló ní àwọn yóò tún tẹpẹlẹ mọ́ báyìí lọ́dún 2026 láti mú ayédẹrùn fún aráàlú. ààrẹ Tinubu wá rọ àwọn ọmọ Nàìjíríà láti gba ìṣọ̀kan láàyè kí wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí kí wọ́n sì má ṣe dá iṣẹ́ ìlú dá ìjọba lọ́dún tuntun. Tinubu sọ pé mímú orílẹ̀-èdè Nàìjíríà dúró ṣinṣin kì í ṣe iṣẹ́ òun nìkan ṣoṣo bí kò ṣe pé àgbájọwọ́ báyìí ìlà fi ń sọ̀yà òun ló bá dé o. kí Ọlọ́run ọba kó bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà kó bá wa tún ṣe. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí
láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú pọ̀pọ̀ sí ọdún tuntun ọdún òyàbò fẹ́nìkọ̀ọ̀kan wa o.